SN Michael, ọmọ 22 years, Akwa Ibom State, iṣẹ́ bricklayer mọ̀ nǹkan. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé a kidnap bọ̀ ó ní ọmọ kan ní àdúgbò tó wá wálé ní on the 3rd of March. Ó ní ọmọ kan tí ó wá wálé ní on the 3rd of March. Tó ń gbà tí ọmọ yẹn wálé on the 3rd of March 2024. So Aisha Bello. So ìgbà tọ́mọ yẹn wálé Ogunaik Philip òun ló kọ́kọ́ bá ọmọ yẹn sùn. Ìgbà tó bá ọmọ yẹn sùn tán ní Lagos Ajégúnlẹ̀. So ìgbà tó kọ́kọ́ bá ọmọ yẹn sùn tán èmi náà wá bá sùn. Ìgbà tí mo bá sùn tán wọ́n á fún aṣọ ọmọ lọ́rùn, ọmọ yẹn wá kú. Ìgbà tọ́mọ yẹn kú àwa mo ráàpù bọ́dì ọmọ yẹn pẹ̀lú rug, àwa gbé lọ sọ sínú odò bí ta ti ń kó yẹ̀pẹ̀. Àdúgbò láti mọ́ra ti máa ń sọ̀rọ̀ tẹ́lẹ̀. Fẹ́ra náà a kò máa ń sọ̀rọ̀ ládùúgbò. Ìbàdàn ni mo ti lọ ṣiṣẹ́ torí mò ń kọ́ṣẹ́ bricklayer. Ìbàdàn ni mo ti lọ ṣiṣẹ́, so ọ̀gá mi ni wọ́n pè. Bóyá wọ́n ti ṣàlàyé gbogbo ẹ̀ fún un, so àwọn ló mú mi wá sí police station tó fi detain mi tí mo fi di ẹni tí ó wà níbí lẹ́nu. Àjọṣiṣẹ́ kankan rí. Ìgbà tí incident àṣà yẹn ṣẹlẹ̀ òun ni mo ṣẹ̀ṣẹ̀ mọ Philip Ogunaik. Báwo ni ẹ̀yin àti Philip ṣe mọ́ra? Ẹni tí a jọ ń gbé, ẹni tí à ń bá ṣiṣẹ́, ó gba tenant kan sílé, so tenant yẹn ló gba Ogunaik Philip yẹn sílé. Kí ló kọ tenant yẹn? Túndé. So Túndé náà wà lára wọn tẹ́jọ́. rárá, Túndé ò sí lára wọn torí vulcanizer ni Túndé ń ṣe, òun máa ń lọ síbi iṣẹ́. So ìgbà tí òun àti bọ̀bọ̀ vulcanizer yẹn jọ ní issue tí ó lé bọ̀bọ̀ yẹn síta, ó wá bá wa pé òun fẹ́ máa sùn ọ̀dọ̀ wa, a dẹ̀ agree. Tí tó lé Ogunaik Philip síta, Ogunaik Philip wá bá wa pé òun fẹ́ máa sùn ọ̀dọ̀ wa, mo dẹ̀ gbà, mo dín kò sí wàhálà pé kó máa bọ̀. Kíjọba ṣàánú mi. Daniel lórúkọ mi sá. Daniel Joseph, 16 years, bẹ́ẹ̀ ni, bricklayer. So níjọ́ tí bóyá ìjà àlàyé fún yín lọ́wọ́ yẹn pé níjọ́ tí kíní yẹn ṣẹlẹ̀ èmi ò sí níjọ́ yẹn, ẹgbẹ́ ilé kejì ọ̀dọ̀ wa mo wà, ẹ̀ńkù lè bẹ̀rẹ̀ mo jókòó sí. So òun ló kọ́kọ́ sáré jáde tó ní pé Michael òun ló kọ́kọ́ sáré jáde tó ní pé wàhálà ti ṣẹlẹ̀. Mi ò mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ o, but mo try àti sáré wọlé. Àti mo sáré wọlé mo rí pọ́ ti ṣe ọmọ yẹn léṣe sí inú ilé ọ̀pá ni, ẹ̀jẹ̀ dẹ̀ ti wà ní gbogbo ilẹ̀ ńlẹ̀. So mo fẹ́ pariwo síta, òun ló tètè bẹ̀rẹ̀ sáyé bẹ́ẹ̀ mi pé kí n jọ kí n má pariwo, mi ò dẹ̀ pariwo. So mo ní kí ló fẹ́ ṣe, ó wá ní mo máa ṣàlàyé gbogbo ẹ̀ fún mi. Ó ní pé òun ọmọ kankan pa pé Philip ni ó pa ọmọ yẹn tó sá lọ. Ó ṣàlàyé pé ọjọ́ rí ipò ẹ̀ fún mi o. Ó ní pé Philip ni ó pa ọmọ yẹn tó sá lọ. So the next ó gbé ọmọ yẹn sórí, ó dẹ̀ lọ sọ sí omi. Ìgbà tí àwọn ọlọ́pàá yẹn dẹ̀ wá tọ́dẹ̀ ti mú Philip níbí báyìí, Philip ìgbà kò dárúkọ mi o, òun ló dárúkọ torí òun àti ẹlọ́jọ́ fọ́sọmọ yẹn, òun àti ẹlọ́jọ́ mọ́ bọ́yẹ ṣe. So ìgbà tó ṣáà mú òun, ó wá dárúkọ èmi, ìgbà jọ ń gbé papọ̀ ni, ó wá mú èmi náà. So bọ́yẹ mú èmi, a ti wà ní police station Alágbàdo bí ọdún 5 kó lè pẹ́ gbọ́ wa lọ sí pàǹtì. Ìgbà tí a ti wà ní pàǹtì bẹ́ẹ̀ ni, ìgbà wà ní pàǹtì bí ọ̀sẹ̀ 2 kó lè pẹ́ gbọ́ wa wá sí ilé ìwé ẹran bí báyìí. Ara òun ló gbé lọ jù nù. Òun náà ni. Bẹ́ẹ̀ ni. So níjọ́ ẹ̀ nǹkan tó mi fi wà mí báyìí lẹ́nu ni pé mo mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀, mi ò pariwo síta. So mo dẹ̀ fẹ́ fi kélé máa kọ́ àwọn èèyàn púpọ̀ lọ́gbọ́n ní pé tí nǹkan bá ti ń ṣẹlẹ̀ kó máa sọ síta, tó bá ti sọ síta àwọn tó dàgbà jù wọ́n lọ á lè máa tọ́ wọn sọ́nà.